Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Now we are live at Taye Currency Mansion at Oluyole, and this is celebrity fashion for Face TV Africa. We've been trying our possible best to get in touch with Taye Currency. He's one of the Fuji acts in Nigeria, and everybody respected this man so much. And for those people who, really much in the diaspora, can you just at least please try to introduce yourself to them? Okay, good evening, my people. My name is Saheed Osupa, popularly known as Taye Currency. So I started my music career in 1992, early 1992, since 2010. Tabawo, you are one of the best, or let me say one of the best Fuji acts now that is really reigning. To jẹ́ pé àwọn èèyàn mọ̀ ní Ibadan. Okay. And mo jẹ́ mọ̀ pé ẹ̀yin ní àwọn àgbààgbà òṣèré kankan nílẹ̀ ní Ìbàdàn yìí. Tí ẹ bá jọ wà, báwo lẹ ṣe ń ríra yín? I don't see myself. I just see myself like Taye Currency because I don't like me like you man biraga. So I like to give everybody respect. Okay, respect will be. When last did you see Saheed Osupa? Saheed Osupa. Saheed Osupa, I like him. When last did you see him? I saw him last year at Ajibule. At Ajibule. Ṣé you wá visit yín nílé yìí? One day. During your housewarming? Yeah. Láti ìgbà yẹn? Yeah. Ṣé ẹ̀yin náà ti lọ sílé wọn ní Ìbàdàn? Yeah. Bí ẹ̀mélòó? 2 times. But Tabawo, as two of you are one of the two of you are mo lè sọ pé ògo Ìbàdàn ní ẹ̀yin méjèèjì. Ògo Ìbàdàn pọ̀. Tó bá sọ pé but tọ́wọ̀n yẹn mọ̀ for now. Alhaji Sikira ní bẹ̀rẹ̀ ìsìtakọ́lọ́ wọ́n ti kú. Osupa is not brought up in Ibadan. Okay. He's not starting music career in Ibadan. He's from Lagos. Okay. When he's blow and now came back to Ibadan just because he's from Ibadan. Okay. You understand what I'm saying? Yes. Osupa ò ṣe Dr. Saheed Osupa kò bẹ̀rẹ̀ Fuji ní Ibadan. Lagos base ní Saheed Osupa. Agbewale, yeah. Time wo lẹ́yìn àti Saheed Osupa kọ́kọ́ mọ́ra lẹ́yìn kọ́kọ́ ríra pé ẹjọ́ meet papọ̀. I met Dr. Saheed Osupa 1999. 1999. Níbo? Was not NT Ibadan. NT Ibadan. Báwo ni reaction o? How you doing? Ẹjọ́ kọrin papọ̀ lórí stage àbí? Ẹjọ́ kọrin. Ní time yẹn? Èmi náà kọrin. Àjọ show ní ṣá. But why tó ṣe jẹ́ pé your relationship kìíní yẹn you wonder our fans yẹn o pé your relationship is more deeper with Wasiu Alabi Pasuma than Saheed Osupa. Because Pasuma, I'm with Pasuma since 1993. Till that time, I'm not here with Saheed Osupa until I met Pasuma. Until I met Saheed Osupa at NT Ibadan. Kí n gbọ́ rẹ́kọ̀dù Saheed Osupa time, but tí kí n rí. Àwọn fans máa ń sọ wípé most of ẹ̀yin ní Fuji tí ẹ bá ti release
album ẹ máa lọ ra album ẹnìkejì yín ẹ máa ń gbọ́ ṣé yín náà máa ṣe bẹ́ẹ̀. dáadáa. why. ó sì máa ń wo ibi tó irú ọpọlọ wo ló lò kí ni strategies tó tún fi ṣe music ṣe bóyá èmi náà fẹ́ ṣe record kí lèmi náà máa fi sí tèmi kódò. just that ẹ̀jẹ̀ yín ṣe up to now. a máa ń kọ́gbọ́n bẹ̀rẹ̀ Pasuma jáde record Pasuma jáde lẹ́nu sí wọ́n ti ra wá fún mi ṣe máa gbọ́ sùn lálẹ́. Sulaimon Aho. Ẹgbẹ́ Sulaimon Aho Fuji àdúgbò làwọn àníbí Èkó ó ti gbà lójú Èkó làwọn abáyé wáyé Èkó ní kó wá lọ. Kíníkè ló máa yí ní ìpadà àtọ̀tún àtòsí kò sẹ́yìn tá ò lè fi kọrin. Mo máa kọrin Ìbàdàn pọ́ẹ́sì, mo tún máa kọrin Èkó. Ṣùgbọ́n kí n kọ́kọ́ tó ní ọ̀lẹ́, Èkó làwọn yóò pọ́ẹ́sì. Mo gbọ́dọ̀ kọ́ ilé Yẹ́sùfù ọmọ Adébísí. First time ni táwọn Nàìjíríà bẹ̀rẹ̀ tó ń ṣọ́ọ̀ṣì ìjọba tó ń pinnu wá sétó. Gbogbo òní náà ti gbé mi lọ pọ́ẹ́sì. Èdè náà kọ́kọ́ gbé mi lẹ́kọ̀ọ́. Torí ẹ̀ ẹ̀yin Èkó táyé lórúkọ ẹ̀ sì máa kí yín dandan ní ìsàlẹ̀ Èkó. Ìsàlẹ̀ lórí sùn, adájọ́ òrùsà, ó lọ tẹ̀sẹ̀, owó làgbà, ẹ̀yọ́ òṣùpọ̀, ẹ̀yọ́ àgbẹ̀, ìsàlẹ̀ Èkó. Àwọn olórí wa, ìwà náà ń ṣe, ẹgbẹ́ fún ọmọ wa, ìṣẹ̀lẹ̀ ń jáde, adé orí ọmọ wa, ó ti dùn, ìgbà tó lọ, ìgbà ìjọba.
lọ sákàrà wú o. Ọ̀rẹ́ sákàrà wú dáwọ́ ọ̀bẹ. Ó wá dojú lọ. Bẹ́lẹ̀ bọ́lẹ̀ lásìkò wá rí ní àìbá. Kí àwọn sábò wá bá lọ́nà. Bóyá bèbè o. Ọ̀rẹ́ tó yá bèbè máa wá Fuji lọ́nà. Èkó nìyẹn o. Ẹ pàtàkì ọmọ Èkó. Ijó Èkó dà. Ìjọ Èkó dà. Ijó Èkó rè. Tí wọ́n ń bàdàn. Ṣé kí n kọ tí wọ́n bàdàn? Ẹ mo rò pé nígbà tó ti pọ̀. Táyé lòlú. Ọmọ Mojí sọ́lẹ̀ máa tó. Àwọn ojú ọ̀dàdà. Bí iná bí iná. Bí iná bí iná. Àwọn èjì ọ̀dàdà. Bí ìdà bí ìdà. Ṣébùsí tẹ́tẹ́ mi ò lọ. Tẹ́tẹ́ mi ò lọ. Èmi ni mo rà. Kí ni mo gbé ní báyìí? Tẹ́tẹ́ mi ò lọ. Ẹ̀ka wọn kọ́rò. Ẹ̀yin ẹ̀ka wọn kọ́rò. Báyọ̀ ìjọba tẹ̀lé fọwọ́. Ẹ̀ka wọn kọ́rò. Àtẹ̀lé kíní, àtẹ̀lé kejì, àtẹ̀lé kẹta, àtẹ̀lé kẹrin, àtẹ̀lé karùn-ún, àtẹ̀lé kẹfà, àtẹ̀lé keje, àtẹ̀lé kẹjọ, àtẹ̀lé kẹsàn-án, àtẹ̀lé kẹwàá. Yóò jẹ gbèsè fún gbèsè ní. Yóò jẹ gbèsè fún gbèsè ní. Aláàánú olówó bàbá lẹ́jọ́. Yóò jẹ gbèsè fún gbèsè ní. Àrùn kọ́rò. Ẹ̀yin àrùn kọ́rò. Èèwọ̀ ṣeré. Èèwọ̀ ṣe kí ni? Sóbi mẹ́sà. Èèwọ̀ ṣeré. Èèwọ̀ ṣeré. Èèwọ̀ sọ̀fọ̀rọ̀. Ilé ìgbẹ́ nínú. Èmi máa ń ṣe. Ó gbẹ nínú. A ti ṣe ti Ìbàdàn fún Ìbàdàn, a ti ṣe Èkó fún kíni, Èkó fún Èkó. Ó yá, èmi ni kọ́rẹ́nsì, ọ̀kan lọ́mọ nìbàdàn, ọkọ̀ wọlé. Kọ́rẹ́nsì, ọ̀kan lọ́mọ nìbàdàn, ọkọ̀ délé. Ṣé àwọn tí ayọ̀dọ́ sí táwọn wẹ̀wẹ̀ pélé? Ṣé àwọn tí ayọ̀dọ́ sí táwọn wẹ̀wẹ̀ pélé? Ẹ̀jẹ̀ wá ṣeré fún yín. Ṣé yín nígbà yẹn? Àwọn ọmọ àgbà ìfẹ́. Àwọn ọmọ mọ́tò, a tún máa pa kẹ́lẹ̀ ẹ̀fọ́. Ká bá ṣeré tán, a ní mú sí ìgbélé. Owó yá ń sìn, àlùbáríkà fún adé. Wọ́n ti ní wá gbọ́, wọ́n ti mọ̀ wá lélẹ̀. Wọ́n ti mọ̀ wá nínú ìṣú ìṣà. Ó dò gbogbo yín, ẹ̀sùn wá pé níwá. Ẹni àwọn ṣeré fún yín. Àwọn ọdẹ fún wa lé. Ẹlẹ́yìn omi sàn tán sí ìta. Àwọn gbọ́dọ̀ lé. Àdìbàdàn sí. Àwọn ìyàwó wa. Àwọn ọmọ ìgbé wa. Àdìbàdàn sí. Àyà gíga fún wa lọ. Ewúrẹ́ kan bí ẹ̀ẹ́dẹ̀rún mo sọ àgùntàn ayáwó. Àgùntàn ló bí i àárẹ̀. Tàùsí wọ́n sọ pé bàbá òun ò bí dúdú o. Àjọyẹ̀wò ẹ̀yìn. Tàùsí àjọ ń ṣe ọ̀rọ̀ ní àjọ wà. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV
was Swoby.